làwa ń bá lọ no going back. A ó lọ o, àwa ò ṣe mọ́. A ó lọ o, àwa ò ṣe mọ́. Yorùbá nation làwa ń bá lọ no going back. Ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Nàìjíríà irọ́ ńlá ni. Amalgamation 1914 irọ́ báláwo ni. Nigeria is our country irọ́ ńlá ni. Nigeria e go better irọ́ ńlá ni. Ọgọ́rùn-ún ọdún ní kò sí yàtọ̀. Wọ́n tún wá jẹ ni. Ojú wa ti là á ti gbọ́n á lọ. Ojú wa ti là á ò ṣẹ́rù Fúlàní mọ́ o. Yorùbá nation tiwantiwa òun gangan là ń fẹ́. Gbogbo ọmọ Yorùbá àtàtà ojúlówó ọmọ káàárọ̀ oòjíire. Gbogbo ọ̀tọ̀kùlú májè ó bàjẹ́ pátápátá. Èéṣe tá a fi káwọ́ gbéra tá a fi ń wòran. Àsìkò tá a gbọ́dọ̀ gbé gbèsè ló délẹ̀ yìí o. Nítorí ó ti dolúwo kókó tí wọ́n rí wo mórí. Àkókò tó tí Yorùbá nation gbọ́dọ̀ gbòmìnira lọ́wọ́ àwọn amúnisìn Fúlàní. Ẹ gbọ́ o, gbogbo ẹ̀yin ọba ládéládé tó yẹ kẹ́ ẹ káwọ́ ti Yorùbá lẹ́yìn. Gbígbẹ́ ká ti ń káwọ́ ti lé. Tẹ́ ẹ wá fọwọ́ lẹ́rán tẹ́ ẹ dé fìlà máwo bẹ̀. Nítorí òkèlè tẹ́ ẹ fẹ́ ti bọ́nu. Èmi ò kúkú rọ́bà fín o. Nítorí pé rọ́bà fín ńlọba ń pa. Nítorí pé mo súnmọ́ ọba ní ẹgbẹ̀je mo jìnnà ọba ní ọgbẹ̀fà. Àmọ́ o, bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá sojú Yorùbá bó ti tó bó ti yẹ. Àwọn alálẹ̀lẹ̀ yìí yóò bí yín. Ìbínú àwọn orí adé tó tẹ̀lé Yorùbá dó yóò bí yín bẹ́ẹ̀ ti darí wa. Ẹ tún wá gbọ́lẹ̀ yìí o. Gbogbo ẹ̀yin tó darapọ̀ mọ́ Yorùbá nation yìí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ti sọ́dọ̀ ṣèlú tẹ́ńtà fún gbogbo aráyé. Gbogbo ẹ̀yin èkó nílẹ̀ àlìkámà. Gbogbo ẹ̀yin agbọ́tẹnu eku ló fẹ́ yẹ. Ẹ gbọ́ o, òun tọrọ Ọlọ́run ní kí n wí fún yín wípé ó ní kì yóò dára fún ènìyàn búburú nítorí pọ́jọ́ jìkì tí kò lè fọjọ́ rẹ̀ gùn. Èyí tó túmọ̀ sí wípé òjìjí lẹ jẹ́ nínú àwọn Yorùbá nation yìí kì yóò sì dára fún yín. Bí alárọ̀ bá ní kó yẹ yín, alálẹ̀ ò sì ní jẹ́ ó dára fún yín. Ẹ ṣòfò tọmọtọmọ lágbára Ọlọ́run bàbá òkè. Òfò lómi ẹ̀fọ́ ń ṣe ẹ ṣòfò dànù ní tọmọtọmọ. Elédùmarè bàbá mi òkè yóò nà yín lẹ́gba. Ẹ ó máa yàgbẹ́ sára sá ni. Àyàfi tẹ́ bá ronú pìwàdà ńlẹ̀ fi lè bọ́ nínú ẹ̀gún èpè yìí. Ohun tí mo wí ó dàṣẹ lórúkọ Ọlọ́run bàbá òkè. A ó lọ o, àwa ò ṣe mọ́. A ó lọ o, àwa ò ṣe mọ́. Yorùbá nation làwa ń bá lọ no going back. A ó lọ o, àwa ò ṣe mọ́. A ó lọ o, àwa ò ṣe mọ́. Yorùbá nation làwa ń bá lọ no going back. Ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Nàìjíríà irọ́ ńlá ni. Amalgamation 1914 irọ́ báláwo ni. Nigeria is our country irọ́ ńlá ni. Nigeria e go better irọ́ ńlá ni. Ọgọ́rùn-ún ọdún ní kò sí yàtọ̀. Wọ́n tún wá jẹ ni. Ojú wa ti là á ti gbọ́n á lọ. Ojú wa ti là á ò ṣẹ́rù Fúlàní mọ́ o. Yorùbá nation tiwantiwa òun gangan là ń fẹ́. Sponsored by Black Lion Jimmy Boy. Ẹ kú dédé àsìkò yìí jákèjádò àgbáyé níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí. Gbogbo àkókò tẹ́ ẹ bá wà pátápátá ni mo fi ń kí yín gẹ́gẹ́ bí ìṣe mi. Mo kí yín nílà oòrùn, mo kí yín níwọ̀ oòrùn, mo kí yín ní gúúsù, mo kí yín láríwá. Àní gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbẹ̀ òun ni mo fi ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí pátápátá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yèyé Gbàgede Àṣà TV, mo kí yín ẹ kú dédé àsìkò yìí o. Lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín yín, ẹ wá ní mórí búùsù ẹnu ẹ̀ ní ṣàwúre lẹ́yìn gbèsè. Òní lọ́jọ́ ajé òbúkúnùsọ̀ onísọ̀ bòjì. A ní lọ́wọ́ a ò ní ní lọ́rùn ní tàwa torí pé ẹni ní ajé lọ́wọ́ ló rájé ṣohun rere, ló rájé jẹun, ló rájé gbọ́ bùkátà, ló rájé ṣohun mèremère nílé ayé. Ẹni lájé lọ́rùn ó jẹ gbèsè ní àwa ò ní ṣàwúre lẹ́yìn gbèsè. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, èmi la febi sínú kóúnjẹ ahun.
èmi lọmọ bó ló ń jẹ́ bá rí mi tó rojú màá sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nì àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti lé tè ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ní mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkù agbe nínú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ní ìdájà àtiwá àníkẹ́ mú kàlẹ̀ towó kẹ́ mú kàlẹ̀ tọmọ ẹ̀ bá mú kàlẹ̀ ta ìkú tí ṣe baálé ọ̀rọ̀ kí ẹ wá farabalẹ̀ wo ètò tòní nítorí pé ètò eléyìí akọ́mọdé lọ́gbọ́n á kọ́ àgbàlagbà lọ́gbọ́n á fi ọ̀nà hàn wá bẹ́ẹ̀ ni á júwe ohun tó yẹ ká tún ṣe á júwe fún wa ohun tó yẹ bó yẹ ká ṣe tún rìn ín nítorí pé àìláṣọ lọ́rùn pàká tó wọn àpérò gbogbo mariwo Gbangbadẹkùn lètò eléyìí lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV lórí ètò tòní ní gbangba ó ti máa dẹkùn tí kedere ó sì máa bẹ̀ wò fún àwọn olóṣèlú wa gbogbo. Lónìí a máa túṣu désàlẹ̀ ìkòkò lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀. Ìdìbò máa ń wọlé bọ̀ àṣé lóòótọ́ ni òwe Yorùbá tí wọ́n sọ wípé ọ̀rọ̀ ẹnu ó máa ń padà bèlèǹtà sí ọ̀nà oko. Wọ́n ní a máa pa ọ̀rọ̀ ẹnu dà bèlèǹtà sí ọ̀nà oko nígbà tọ́nà oko bá padà ọ̀rọ̀ ẹnu náà máa padà. Ṣé ojo ni Yorùbá lóòótọ́? Ǹjẹ́ ojo ni àwa Yorùbá bí? Ẹ jẹ́ kí n bi wá pé ǹjẹ́ ojo ni wá? Yorùbá kì í ṣojo, ìran bàbá ńlá mi ò kì í ṣojo nítorí pé mo gbọ́ onírúurú ìtàn àwọn akọni wa. Ọ̀rọ̀ balẹ̀ á dìtàn. Bọ́wọ́ ò bá ìtàn ó ní láti bá àrọ́bá, àrọ́bá sì ni bàbá ìtàn. Gbogbo ọlọ́gbọ́n ayé pátápátá mo ní ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu. Ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu lóòrọ̀ yìí gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn tó moyún ìgbín ẹ jẹ́ ká jọ fi mọ̀ràn kú mọ̀ràn. Torí pé ogun alùgbálùgèdè sí ti kúrò lógun àdájà ogun dogun lọ́wọ́ ọba. Àní ogun òmìnira ilẹ̀ Yorùbá yìí àjọ jà ní fún gbogbo ọmọ Yorùbá àtàtà àjọ jà gbogbo wa ni. Kíní jẹ́ kíní àná gbogbo wa pátá láàjọ jagun èyí lájàyè tá sì gba orílẹ̀-èdè lómìnira Yorùbá. Bí n bá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni kí n lọ rèé kérú rẹ̀ wá ni. Ẹ jẹ́ n tún bi wá ìbéèrè méjì ni mo fẹ́ bi wá lórí ètò tòní. Àwọn ìbéèrè mi màá sì yànnàná ẹ̀ dáadáa. Mo bi wá pé ǹjẹ́ ojo ni Yorùbá bí? Mo sì tún ti dá wa lóhùn pé Yorùbá kì í ṣojo. Màá sọ ìdí ẹ̀ fún wa. Ǹjẹ́ ó yẹ ká dìbò ìdìbò tó ń bọ̀ yìí? Ǹjẹ́ ó yẹ kí ìdìbò wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà? Rárá o, kò yẹ kí ìdìbò wáyé bá a bá fẹ́ bọ́ lóko ẹrú. Tá a bá fẹ́ bọ́ lọ́wọ́ àwọn amúnisìn. Tá a bá fẹ́ bọ́ lọ́wọ́ àwọn alágbàpa. Tá a bá fẹ́ bọ́ lọ́wọ́ Fúlàní agbénipa. Kò yẹ kí ìdìbò wáyé. Lérò tèmi pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kò yẹ kí ìdìbò kankan wáyé. Ìdìbò bó o kí la fẹ́ fìbò ṣe? Orílẹ̀‐èdè olómìnira Yorùbá gangan ló yẹ ká mú nísàn ká mú lọ́kùnkúndùn. Bàbá ń ta ká máa tọ̀ ọ́. Tá a bá ta tá a bá tọ̀ ọ́ ẹran onígbín ní ń dà. Òun ni mo fi ń bi wá pé ṣé ẹ wẹnu lẹ̀ ṣé ẹ ti wẹnu ọkọ́ ṣá lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀. Àwọn ìran Ìgbò wọ́n ti pẹnu dà. Àwọn ìran Ìgbò wọ́n ti kọ́wọ́ ti Peter Obi lẹ́yìn bí ìgbà ẹkẹ́ ti ń kọ́wọ́ ti létí gba àláàmù ti ń kọ́wọ́ tògiri. Rójú ayé àwọn ìran Biafra wọ́n sì ń pé ojo ní Yorùbá. Yorùbá kì í ṣojo torí ẹ̀rù òfìgbà kankan bá ilẹ̀ Yorùbá ẹ̀rù òfìgbà kankan bá àwa ìran Yorùbá rí. Bẹ́ẹ̀ ni a kì í ṣe ọmọ àlè. Nínú ìtàn tí mo gbọ́ ìran bàbá ńlá mi lóníkòyí. Oníkòyí àròyìn ogun yọ ṣẹ̀ṣẹ̀. Ìkòyí tí òrógun jà mọ́ tó yìnbọn jẹ. Ọmọ gbọ̀ngbọ̀n lọ́rùn níjọ́sí tí ò jẹ́ kẹ́ṣin Oníkòyí lè jókòó.
Ìkòyí la gbọ́ ṣẹ́ṣẹ́ ogun má sá gbọ́ yàyà ogun má ṣe yà. Mo kí wa o. Gbogbo ibi tí a ti ń wo ìkànnì Yèyé Gbàgede Àṣà ni mo ti ń kí wa. Gbogbo àkókò tá a bá wà ni mo fi kí wa. Àwa torílẹ̀-èdè Nàìjíríà àárọ̀ làwa wà níbí. A kú ojúmọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwa tí àwọn wà lókè òkun, gbogbo àkókò tá a bá wà ńbẹ̀ ni mo fi kí wa o. Lágbára lọ́wọ́ Elédùmarè, ipá ò ní pín wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wa dọ́kàn, tẹ́ ẹ fẹ́ wa dénú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé ò ní yàn kú lágbára lọ́wọ́ Elédùmarè. Ìran Oníkòyí jẹ́ ìkan lára àwọn aṣíwájú akọni nílẹ̀ Yorùbá. Àwọn laṣíjú apópìrí dàgbà fà sọ fún àwọn lọ̀pọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀. Ìran Oníkòyí kì í gbọ́fà lẹ́yìn, iwájú ni bàbá wọn ti ń gbọ́ta. Òun ló yẹ kó fi dá wa lójú pé Yorùbá kì í ṣojo. Nínú àwọn akọni ńlá nílẹ̀ Yorùbá l'Oníkòyí jẹ́. Yorùbá kì í ṣojo, aṣíwájú pàtàkì l'Oníkòyí. Ẹ wò ó, àwọn akọni bí Oníkòyí náà wá pọ̀ lọ jàrá, ṣe máa kà wọ́n. Ògèdèǹgbé agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà ńkọ́. Àbẹ́ ti gbàgbé Ògúnmọ́lá olójògbó kẹ̀ríkẹ̀rí lójú ogun ni. Ẹ ti gbàgbé ìtàn Ẹfúnṣetán Aníwúrà akọni obìnrin. Ṣé máa dárúkọ àwọn akọni wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun, tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nílẹ̀ Yorùbá, kẹ́ ẹ lè bá a mọ̀ wípé Yorùbá kì í ṣe ojo. Ìran bàbá ńlá mi kì í ṣojo. Àmọ́ tí wọn ò bá tí ì ṣetán àti jà, wọ́n á wá pirọrọ bí ẹni sùn. Apirọrọ bí ẹni sùn ọba Àbíní, apirọrọ bí ẹni sùn ọba Ìjẹ̀ṣà. Lára àwọn òòṣà wa kan ni wọ́n ń kì bẹ́ẹ̀. Adákẹ́jà bí èṣù ńkọ́. Lára àwọn akọni ilẹ̀ Yorùbá ni. Ìran Yorùbá, mo fẹ́ràn ìran wa púpọ̀ jù. Àwa kì í ṣe ojo, lóòótọ́ lọ̀dàlẹ̀ wà. Kò síbi tí ò sọ́dàlẹ̀ o. Kò sí ìran tí wọn kì í dára wọn. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé mo gbàgbọ́ nínú òyìnbó kan tó sọ pé unification is power. Nígbà tá a bá wà níṣọ̀kan, agbára ńlá ni fún wa. Ìṣọ̀kan ló yẹ kí ìran Yorùbá ó wà. Ìṣọ̀kan ló yẹ, wọ́n ní ikán pawọ́pọ̀ wọ́n mọlé, ikán pawọ́pọ̀ wọ́n káàsẹ̀, wọ́n máa ṣẹ̀. Wọ́n ní àìrìnpọ̀ báyìí ní jọmọ ejò níyà. Bí ọká bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé, tí ṣèbí àti òjòlá wá ń wọ́ rúrú bọ̀ lẹ́yìn. Ẹgbọ́n náà ta ló jẹ́ dúró dejò láàrin oko? Kò sọ́mọ náà tí ó jọṣẹ́. Unification is power. Agbára ń bẹ nínú ìṣọ̀kan. Ìran Yorùbá ẹ jẹ́ pawọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan. Ká lè ja ogun èyí lájàyè, ká lè borí Fúlàní afẹ̀míṣòfò. Ká lè borí àwọn agbésùmọ̀mí agbébọn ní ilẹ̀ wa. Mo ń sọ, gbogbo ẹnu ni mo fi ń sọ pé ìran Yorùbá kì í ṣojo. Àwọn akọni wa nílẹ̀ Yorùbá wọ́n ti ṣiṣẹ́ takuntakun. Wọ́n gbìyànjú púpọ̀ jù. Wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Mo ní bọ́ mo ò bá ìtàn á bá àrọ́ bá ní bàbá àtàn. Mo mú fídíò tó pọ̀ wá fún yín lónìí tẹ́ máa fi ṣẹ̀rí ọ̀rọ̀ gbogbo tí mo bá sọ. Àwọn ìran Ìgbò tí wọ́n ń jà fún orílẹ̀-èdè olómìnira Biafra, wọ́n ti pẹ̀yìndà wọn ọ̀jà fún Biafra mọ́ nítorí Peter Obi. Kẹ́ ẹ lè bá a mọ̀ pé ìran Yorùbá kì í ṣojo. Àwa ò pẹ̀yìndà nítorí Tinubu o. Àwa sì ń jà fún ilẹ̀ olómìnira Yorùbá. À ń sọ pé kò gbọdọ̀ sí ètò ìdìbò nílẹ̀ Yorùbá lọ́dún, no election nílẹ̀ Yorùbá lọ́dún tó ń bọ̀. Nílẹ̀ Yorùbá nìkan kọ́, kò gbọdọ̀ sí ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà. A ní kí gbogbo wa ó pín, kí kálukú jórúkọ ọba bẹ́ẹ̀, torí pé ìyà yìí tó gẹ́ wàhálà yìí pọ̀ jù. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn ará abí tí wọ́n máa ń pe Yorùbá lójo, àwọn náà padà ṣojo nítorí Peter Obi. Wọ́n wá pa ìlànà dà. Wọn ò máa jà fún ilẹ̀ olómìnira Biafra wọn mọ́. Ṣe ni wọ́n kọ́ ọwọ́ ti Peter Obi lẹ́yìn bí ìgbà ẹ̀kẹ́ ti ń kọ́wọ́ ti lé.
tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀rí ọ̀rọ̀ mi màá mú fọ́nrán fídíò kan wá fún yín, ẹ máa wò ó, níbi tí àwọn ilé ìjọsìn àgùdà tí wọ́n ń pè ní Catholic Church tó wà ní Ìjẹ̀ṣà lẹ́kọ̀ọ́ nílùú Èkó, wọ́n máa arrange, wọ́n pé bíkótó, wọ́n pé bìrìkòtò, wọ́n arrange pẹ̀lú àwọn elétò ìdìbò INEC. Lóòótọ́ gbogbo ìjọ ló ń ṣe, àwọn mọ́ṣáláṣí náà máa ṣe pé tó àwọn èèyàn wa tí ò tí ì forúkọ sílẹ̀, ẹ máa gbé ẹ̀rọ ìforúkọsílẹ̀ yín bọ̀, ẹ wá bá wa forúkọ wọn sílẹ̀. Wọ́n gbé káàkiri gbogbo ìjọ náà ló arrange fáwọn mẹ́mbà wọn láti lè ṣe kíni, láti lè jẹ́ pé gbogbo ìjọ wọn wọ́n ṣe ìforúkọsílẹ̀ láti lè ní káàdì ìdìbò tí wọ́n ń pè ní permanent voters card. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé àwọn ìjọ àgùdà kátólíìkì yìí ní Ìjẹ̀ṣà nílùú Èkó wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní July 29 oṣù tó kọjá, ọjọ́ 29 ni wọ́n ṣètò ẹ̀. Wọ́n pe àwọn àjọ INEC pé kí wọ́n gbé ẹ̀rọ machine tí wọ́n fi ń forúkọ sílẹ̀ wá, registration machine. Àwọn INEC sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn ọmọ gànfẹ́ ya wọ ilé ìjọsìn yìí, wọ́n sì gbé ẹ̀rọ ìforúkọsílẹ̀ ọ̀hún lọ, wọ́n gbé e lọ. Kí lè ròǹgbà gbogbo ìran Ìgbò tí wọ́n fi pé bíkótó sínú ilé ìjọsìn àgùdà tó wà níjẹ̀ṣà nílùú Èkó láti kọ́wọ́ ti Peter Obi lẹ́yìn ni. This is St. Bridget Catholic Church, where there's supposed to have been PVC collection and registration today. To our greatest amazement, the police are just coming in. Some hoodlums came into the Catholic Church, carried away the machine, depriving a lot of people from registration, saying that if they register, they are likely to vote for Peter Obi. Is that what we continue to face in this country? Is that what we continue to face? Are we not going to take this country back? With this kind of situation, how are we going to take this country back? How are we going to fight this corruption? How are we going to take this country back and let the country continue to move? Now, as I'm talking to you now, a lot of people are disenfranchised. A lot of people are discouraged. A lot of people are stranded. We don't really know where we are facing in this country. Where are we going? How can somebody come into a church, a reputed church like this magnitude, come to carry the machine with which they are giving PVC today? Today, 29th of July 2022. Where are we going, Nigeria? Reporting this issue now is Dr. Ambassador Princess Okoje Idemudia from St. Bridget Catholic Church, Ìjẹ̀ṣà. Thank you and God bless you all. Láti lè kọ́wọ́ sí Peter Obi lẹ́yìn ni. Ṣé kìí ṣe pé àwọn ìran Biafra wà lójó báyìí? Ẹ rí i pé àwa Yorùbá kìí ṣojo nítorí pé ọmọ tí a náà jáde. Ìran Yorùbá náà jáde fún ipò ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àwọn ìmílókàn of Nigeria. Bí bàbá ṣe ń gbọ̀n lọ́wọ́ tí wọ́n ń gbọ̀n lọ́rùn, wọ́n sì ń pariwo àwọn lókàn náà, àwọn ló ṣàkàn, ebi ogun ilé bàbá wọn ni ó yẹ ó kàn wọ́n. Èmi ò bẹ̀rù o, ẹ̀rù Ọlọ́run nìkan ni mo bà. N ò bẹ̀rù ẹni tó lè para tí ò lè pa ẹ̀mí. Ẹ̀rù adániwáyé nìkan ni mo bà, tó lè para tó sì tún lè pa ẹ̀mí nínú iná ìléru. Ẹ̀rù ẹnìkankan ò bà mí láyéláyé. Ẹ̀rù olóṣèlú kankan ò bà mí torí pé ẹ lè rí mi gbéṣe. Ẹni bá ní má bọ̀ ni mi ní dé bá. Níbi ká sòótọ́ ọ̀rọ̀, àwa máa bá yín sòótọ́ ọ̀rọ̀. Ẹ̀yin lè má gbọ́. Òun ni mo fi ń bi pé ǹjẹ́ ó yẹ kí ètò ìdìbò wà lọ́dún tó ń bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, kò yẹ kó sí o. No election ni mò ń sọ. Come 2023, no election. Àní ká gba ilẹ̀ olómìnira Yorùbá kí òmìnira ó dé fún tẹrú tọmọ. Ká bọ́ lọ́wọ́ ìdààmú, ká bọ́ lọ́wọ́ wàhálà. Àní ká bọ́ lọ́wọ́ ajínigbé, ká bọ́ lọ́wọ́ ìfipábáni ṣe oríṣiríṣi.
ká bọ́ lọ́wọ́ àwọn agbébọn àti àwọn afẹ̀míṣòfò òun lèmi ń sọ. Kò yẹ kó sí ìdìbò rárá. Kò yẹ kó sí ètò ìdìbò rárá ni mò ń sọ sẹ́ẹ̀. Nítorí Peter Obi àwọn aráabí ti pẹnudà. Wọ́n pẹnudà. Wọ́n jáwọ́ nínú ìjàngbara Biafra tí wọ́n ń ṣe. Tó bá wá yá wọ́n wá ní Yorùbá lójo. Ìran Yorùbá ò kì í ṣojo, ìran bàbá ńlá mi ò kì í ṣojo. Kò síbi tí ò sọ́dàlẹ̀. Ọ̀dàlẹ̀ ń bẹ nínú Haúsá, ọ̀dàlẹ̀ ń bẹ nínú ìran Ìgbò, ọ̀dàlẹ̀ ń bẹ nínú ìran Yorùbá. Àmọ́ ẹ jẹ́ kí n sọ fún yín lónìí pé àwa kì í ṣojo, ìran Yorùbá kì í ṣojo. Màá mú fẹ́ràn ti ilé ìjọsìn àgùdà ń wá fún yín. Ẹ máa wò ó. Bóyá kí n jẹ́ kẹ́ wò ó. Bóyá ẹ lọ wò yẹn ná. Ẹ ti wò ó. Ṣé ẹ rí ohun tí mo wí? Ṣé ẹ ti wá rí wípé ìran Yorùbá kì í ṣojo? Àwa kì í ṣojo. Ìran Yorùbá ìgbésẹnumọ́gi ògùn ni. Ń tá a bá sọ pé ṣe ṣíṣe là á ṣe. Àfi tí Yorùbá ò bá tí ì ṣe tán. Àfi tí ìran Yorùbá ò bá tí ì ṣe tán láti ṣe nǹkan ni wọn ò ní ṣe. Àwọn akọni ti wà nílẹ̀ Yorùbá, wọ́n ti jagun, wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Bẹ́ẹ̀ ni, ààrẹ látòòṣà kọ́ jagunjagun ni. Àwọn ògbóǹtarìgì jagunjagun wọ́n kúnlùú Ìbàdàn, wọ́n kúnlẹ̀ Ìjẹ̀ṣà, wọ́n ń bẹ nífẹ̀ẹ́, wọ́n ń bẹ lọ́yọ̀ọ́. Àwọn ìran bàbá ńlá mi kì í ṣojo. Láìfà àbàdà, ẹ padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹni bá sọ pé ojo nìran Yorùbá, bàbá ńlá ọmọ àlè ni. Kàràmbà ní ọmọ àlè, ọmọ játijàti ni ó sọ pé ojo nìran Yorùbá. Àwa kì í ṣojo. Ẹ̀rù ìjà ò bà wá rí. Ẹ̀tún gbóríkì àwọn kan ni. Wọ́n ní àlọ́ àṣejù bàbá ojo, bàbá mi ó ti ní máṣá àlọ́ fẹ́ni tí ò fẹ́ràn mi. Àlọ́ àṣejù bàbá ojo ni, àlọ́ àṣejù nílẹ̀ Yorùbá bàbá ojo ni. Ìran Yorùbá kì í ṣàlọ́ fẹ́ni tí ò fẹ́ràn rẹ̀. Ẹ̀yin ọmọ Ìgbò, ẹ̀yin ìran Ìgbò, ẹ rójú ayé yín bí? Nítorí Peter Obi ẹ jà fitafita fún ilẹ̀ olómìnira Biafra yín mọ́. Ta la wá ń tàn? Who are we deceiving? You are deceiving yourself. Nígbà tí ìran Yorùbá ń tẹ̀síwájú láti jà fún ilẹ̀ olómìnira Yorùbá nation, no going back. No election come 2023. No going back. Wàhálà yìí tó gẹ́, ìdààmú yìí tó gẹ́, ó tó gẹ́. Ìpànìyàn tó gẹ́, ìfẹ̀míṣòfò tó gẹ́. No place like home. Ṣé bẹ́ẹ̀ rí brọ́dà wa tó wá láti ìlú òyìnbó wá dáṣẹ́ sílẹ̀? Ilé làbọ̀ sinmi oko, òun ló tún di ikú fún ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n pa láìpẹ́ yìí. Àwọn ará ìlú Ògbómọ̀ṣọ́ náà máa bọ́ta. Wọ́n ṣe ìwọ́de tó lágbára ní ìlú Ògbómọ̀ṣọ́. Lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, ìwọ́de ń lọ lọ́wọ́ ní ìlú Ògbómọ̀ṣọ́. Gbogbo àwọn èèyàn wa Ògbómọ̀ṣọ́ ajílété, mo kí yín ẹ kú ara fẹ́ra kù. Ìlú tí wọ́n ti ń jẹ kàtán kí wọ́n tó mú kọ yangan. Mo kí yín àkó akin ọmọ ṣe. Ṣé ti wá rí pé ìran Yorùbá kì í ṣojo? Wọ́n ṣe ìwọ́de alágbára nílùú Ògbómọ̀ṣọ́ lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ìwọ́de ń lọ lọ́wọ́lọ́wọ́. Ètò àdúrà pàtàkì wọ́n ṣe. Gbogbo àwọn ọ̀dọ́ ìlú, àwọn ọ̀tọ̀kùlú ìlú ni wọ́n péjọ láti ṣe ìwọ́de alágbára nílùú Ògbómọ̀ṣọ́. Àwa kì í ṣojo. Àwa sọ pé Yorùbá nation la fẹ́ nílẹ̀ Yorùbá. Àwa sọ pé ó tó gẹ́, a ò fẹ́ ìpànìyàn mọ́ nílẹ̀ Yorùbá. Àwa sọ pé àwọn afẹ̀míṣòfò kí wọ́n jáde ní ìran wa, kí wọ́n jáde ní ilẹ̀ wa. Wọ́n ń dóoru mú wa. Àwa ò yé fìgbà kan sọ pé Yorùbá nation now. Ṣùgbọ́n àwọn ará bí wọ́n ti pẹ̀yìn dà, àwọn ìran Biafra wọ́n ti pẹ̀yìn dà, wọ́n wá kọ́wọ́ ti Peter Obi lẹ́yìn, wọn láwọn fẹ́ election. Àkókò tá a mọ ọmọ ọkọ rèé, àkókò tá a fẹ́ mọ ọmọ àlè rèé. Àwa sì rí pé ọmọ àlè kàràmbà ní ọmọ àlè gbáà níyín. Láti máa panalọ̀dà, láti
pa ìlànà dà láti má jà fitafita fún ilẹ̀ olómìnira ìran yín mọ́. Ṣé ti wá rí pé ìgangan lójó? Ṣé ti wá rí pé ìran Yorùbá kì í ṣojo? Akin ni wá nílẹ̀ Yorùbá. Àwọn jagunjagun àwọn bàbá ńlá wa nílẹ̀ Yorùbá wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà. Tí Yorùbá ò bá tí ì ṣetán láti ṣe nǹkan là kì í ṣe é. Tá a bá ṣetán a máa ṣe é ni. Ògbómọ̀ṣọ́ la wà níbi tí àwọn ọ̀dọ́ ìlú àtàwọn àgbààgbà ìlú ti jáde. Àwọn aráàlú Ògbómọ̀ṣọ́ ti jáde láti ṣe ìwọ́de àlàáfíà lórí ìṣekúpani tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ ní Ògbómọ̀ṣọ́. Má jẹ́ ká gbàgbé pé láàrin ọ̀yìn ìsìn sí ọ̀sẹ̀ méjì sẹ́yìn láti gbọ́ pé bí èèyàn mẹ́ta ni wọ́n ti jí gbé tí wọ́n sì gba owó ìyẹn ransom kó tó wá di pé èyí tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tí wọ́n pa ẹni tó ní iléeṣẹ́ àti tí wọ́n pààyàn mẹ́ta. Èyí ló wá fà á tí àwọn ọ̀dọ́ àtàwọn àgbààgbà ló fi jáde láti ṣe ìwọ́de àlàáfíà lórí èyí tó ń ṣẹlẹ̀. Yorùbá ní gogoro máa wọ́gbọ́n mi lójú àtòkèrè láti ìyẹn ni àwọn aráàlú Ògbómọ̀ṣọ́ sí. Ẹni tó bá mọ Ògbómọ̀ṣọ́ dáadáa mọ̀ pé Kákí ní ibi tí a wà yìí tí ó jẹ́ àárín gbùngbùn ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Gbogbo lílọ bíbọ̀ mọ́tò pátápátá ni wọ́n ti dá dúró. Kò sí lílọ mọ́tò kankan. Tẹ́ bá wò dáadáa ẹ máa rí pé oríṣiríṣi àwọn mọ́tò ńlá àjàgbé ọkọ̀ ni wọ́n ti dá dúró tí wọ́n sì dúró títí tí ìwọ́de náà fi ṣẹlẹ̀. Kákí Square gangan ni ibi tí a wà yìí, níbi tí àwọn mọ́tò tó ń bọ̀ láti Ìbàdàn, Ọ̀yọ́ lọ sí Ìlọrin lọ sí Òkè Ọya ń gbà kọjá. Lílọ bíbọ̀ mọ́tò pátápátá ni wọ́n ti dá dúró tí àwọn ọ̀dọ́ sì jáde síta láti fi ẹ̀hónú hàn lórí ìṣekúpani tí ó wáyé láìpẹ́ yìí ní ìlú Ògbómọ̀ṣọ́. Ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Lára àwọn tí a gbọ́ pé àwọn aléwájú ìwọ́de náà ni gómìnà ológun ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà kan rí General Ọládàyọ̀ Pópóọlá. Ó wà lára àwọn tí a gbọ́ pé wọ́n aṣíwájú ìlú náà ní ojú alẹ́ òkèlè láti wá fi ara hàn àwọn èèyàn àti láti tọ́lọ́ ní kí wọ́n kọ́kọ́ dé Ògbómọ̀ṣọ́. Àwọn náà wà pẹ̀lú jíire bí ìwọ́de àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́. alẹ́ máa gbọ́ mi ọmọdé kankan kan ló wọn lágùn tààrà wọ́jà gbogbo ẹ̀rù jẹjẹ ẹ̀gbọ́n mi dábàá àgbà mùsùlùmí ìyẹn ló gbogbo ọbẹ̀ lábẹ́ àìdí tọ́jọ́já tọ́jọ́ wàrà kàsì níbẹ̀ lọ́nà sàárẹ̀ òbí ọmọ tùlọ́kọ̀ ará àkútú wẹ́ngẹ́ àwọn tẹ́nu gẹ́gẹ́ mọ́dọ̀ lọ́nà ògbọ́ ibikíbi tó o bá wà ilẹ̀ rí ni kọ́ máa jẹ́ ikú yóò ní yájú pa ọ́ ẹ bá ṣe káábíyèsí o. bàbá dàgbà lẹ́yìn ọgọ́rin nínú àwọn ọba ńláńlá wa l'Ógbómọ̀ṣọ́ àríyálẹ̀ bàbá ilé òní yájú payé you are welcome sáàrin wa agro ranger n ò fojú di yín o ẹ kú àbọ̀ ladies and gentlemen ẹ jẹ́ àdúró dáadáa àkọrin àkọmọ̀nà ilẹ̀ wa báwọn Amẹ́ríkà bá jí wọn ní Ọlọ́run bùkún Amẹ́ríkà Ọlọ́run bùkún Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ òsì ní lọ ní ìlànà àìdá ọ̀yá Mr. DJ Ògbómọ̀ṣọ́ náà tẹ̀. Fún gbogbo ojú tó ń wò wá ìkànnì BBC News Yorùbá ni ẹ wà yìí. Ìlú Ògbómọ̀ṣọ́ ni a wà níbi tí a ti mú ẹni tó ń lọ lọ́wọ́ lórí ìwọ́de àlàáfíà táwọn ọ̀dọ́ ìlú fẹ́ ṣe. A rí gẹ́gẹ́ bí mo sọ síwájú tẹ́lẹ̀ wọ́n ní gbogbo ọ̀nà tí ó kọjá sí láàrin ìlú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti dí. Ìyẹn àwọn ọ̀nà tó jẹ́ gbòógì láàrin Ògbómọ̀ṣọ́ ni ó ti wà ní títì pa báyìí. Ẹni tó bá mọ̀ Ògbómọ̀ṣọ́ dáadáa mọ̀ wípé ibi tí mo wà yìí ọ̀nà yẹn gẹ́lẹ́ ló lọ sí ọ̀nà Ìlọrin. A rí pé lílọ bíbọ̀ mọ́tò gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti dá dúró títí tí
ètò ìwọ́de náà yóò fi kọjá. Gẹ́gẹ́ bí mo ti sọ, àwọn àgbààgbà àtàwọn ọ̀dọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ló kóra jọ pọ̀ láti ṣe ìwọ́de àlàáfíà. A sì rí i pé ikọ̀ ọlọ́pàá, vigilante, yẹ́so, civil defence, gbogbo wọn pátápátá ni a ti rí tí wọ́n ti wá pèsè ààbò fún àwọn tí ó ń ṣe ìwọ́de alálàáfíà. Lẹ́ẹ̀kan sí, ìkànnì BBC News Yorùbá la wà yìí, ìlú Ògbómọ̀ṣọ́ la wà níbi tí a ti mú ètò bó ṣe ń lọ lórí ìwọ́de àlàáfíà tí àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ń ṣe wá sí ojú ìwòran yín. Àdúrà ìbẹ̀rẹ̀ àti gbàdéjì ìlànà mùsùlùmí ó gùn ó lè fi sókí ó kù fi tì sẹ́yìn owó náà ó lè fi sókí. Orúkọ Jésù adúpẹ́ fún oore ọ̀fẹ́ rẹ, adúpẹ́ fún ààbò rẹ, adúpẹ́ fún àlàáfíà rẹ, adúpẹ́ fún ẹlẹ́dẹ̀ wa Nàìjíríà, adúpẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́, adúpẹ́ fún ìlú Ògbómọ̀ṣọ́, ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ nílé lóko, Olúwa gba ọpẹ́ wa, orígbó òfin wọn sílẹ̀, ààbò rẹ dájú lórí wa, orígbó ìta bẹ́ ṣe ìgbò rẹ dá wa dáa, Olúwa gba ọpẹ́ wa, àwọn gbàdúrà nípa ìta bẹ́ ṣe wọ́n nìyí. Olúwa darapọ̀ mọ́ wa tí ó mú ire jáde tí ó mú ndọ́dà jáde ẹnikẹ́ni méjì fara pa òun náà ń ṣe yìí nípa àwọn ọ̀ka ẹgbẹ̀ wa níjà ẹrẹ̀ wa lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ méjì ó bàjẹ́ méjì ó dàrú lórúkọ Jésù. Ògbómọ̀ṣọ́ àlàáfíà yóò jọba àbúrò yóò dájú gbogbo ẹ̀yà gbófinró olóyè darapọ̀ mọ́ yín ogun ajínigbé yóò rọlẹ̀ yóò ti tà àwọn olùkúrò ẹ̀mọ́ ológun táyì rí yìí ẹ̀rọ mi ní ọmọ bẹ́ẹ̀ ló ń tọ́ ẹ̀jẹ̀ jẹ́ ìṣẹ́lẹ̀ ìlú rẹ̀ o pápá àwọn ọmọdé pápá àwọn àgbàgbà. Ìgbà pé wọ́n ń pọ̀ sí lónìí alókìrí ikọ̀ láti gbọ́ àjáwà ọkọ̀ bá ṣiṣẹ́ takuntakun sọ́sẹ́fà ètò bàbá ọlálẹ́yìn oyè ìdílé ọlálẹ́yìn ọlálẹ́yìn àwọn ẹgbẹ́ ọ̀sà. Á pè bàbá wa ẹ̀sùn bàbá wa ní ìjọba ọ̀rẹ́ bàbá ní ìjọba ọ̀rẹ́ bàbá ọ̀bẹ wà ní wa ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ ọ̀hún àgbọ́sọgbánú àgbọ́kọ ha ó gbomi lójú ẹni. Mo kí gbogbo àwọn èèyàn wa nílùú Ògbómọ̀ṣọ́, akọ ara fẹ́ra kùn á ní rírú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn òfógun nílẹ̀ yìí ó dòkèrè tefétefé ó dòkèrè àfógun ànírógun nílẹ̀ Yorùbá. A lè lọ láì jagun, kálukú lè dórúkọ bàbá ẹ̀, a lè dá dúró láì jagun. Ẹ̀tàn ní bẹ́ẹ̀ pé yóò dogun yóò dọ̀tẹ̀, ẹ̀tàn lásán ni. A lè lo ìlànà ká lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. A lè lo ìlànà ìrọwọ́ ìrọsẹ̀ kí kálukú ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àwọn akọni wọ́n ti kọrin, àwọn èèyàn ti lálàá. Ẹ má gbàgbé pé olóògbé Síkírù Àyìndé Barrister ó ní mo láàlá kan lórí Nàìjíríà, Lọ́ládé mo láàlá kan tó bá mi lẹ́rù gidigidi. Mo láàlá kan lórí Nàìjíríà, àní mo láàlá kan tó bá mi lẹ́rù gidi gan. Ó ní bóun yín ẹ pè mí ní Jósẹ́fù tàbí kẹ́ pè mí Lájí Làlá Ọ̀ṣọ́ mo fara mọ́ o. Ó ní Haúsá lọ ní ọ̀tọ̀, àwọn Yorùbá lọ ní ọ̀tọ̀, ìran Ìgbò wọn lọ ní ọ̀tọ̀ gédéǹgbé. Àlá tí mo wí bà mí lẹ́rù, mo láàlá kan tó bà mí lẹ́rù gidi gan. Ṣé ti wá rí i pé àlá ọ̀hún ti ń dòótọ́ báyìí? Àlá táwọn akọni wa ńlá ó máa ṣẹlẹ̀ nítorí pé àwọn ìran Àrẹwà ni wọ́n jókòó tẹ ọrọ̀ orílẹ̀-èdè tiwa Nàìjíríà. Àwọn ni wọ́n ń gbádùn mùdùnmúdùn rẹ̀ nílùú tó lọ́ba tó níjòyè. Àwọn kan ń ṣerú, àwọn kan ń ṣe bí ọba.
àwọn kan ń jẹ gàba ṣe báwọn ará bí mo sọ àwọn ni wọ́n kó wọn wọlé nígbà òṣèlú ìjọba Jonathan wọ́n kó wọn wọlé tán wọ́n kó àwọn agbébọn agbanipa tán wọ́n kó wọn wọlé tán agbára wọn ò ká wọn mọ́ o àpà ò mọ̀ pé ohun tó pọ̀ á tán ẹ̀rọjú ayé bí gbogbo ẹ̀yin ará ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín ẹ kú àtẹ̀mọ́ra àní rírú ẹ̀mọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á bá wa kápá ibi wọ́n á dáwọ́ ibi dúró fún wa lágbára lọ́wọ́ Elédùmarè àní ṣọ̀fọ̀ ọmọ àní ṣọ̀fọ̀ ọkọ ètò tá a mú wá kọjá ṣe bẹ́ẹ̀ rí arákùnrin tóun náà bọ́ lọ́wọ́ tó jàjà bọ́ lọ́wọ́ àwọn agbébọn àwọn ará bí àwọn afẹ̀míṣòfò ṣe bẹ́ẹ̀ rí bó ṣe rí ọkùnrin wo yàtọ̀ sí wèrè ẹ ṣáà wò ó lórí ìkànnì yìí náà lẹ ti wò ó lórí ètò Ibi Ayé ń lọ ìsàmúwá fún yín kọjá ṣé bá ṣe máa bá lọ rèé no election kò sí ètò ìdìbò ni mò ń wí ẹ jẹ́ kí kálukú ó jórúkọ bàbá ẹ̀ Yorùbá nation now ẹ jẹ́ kí kálukú ó jórúkọ bàbá ẹ̀ ìfẹ̀míṣòfò yìí tó gẹ́ẹ́ tá bá ń sọ nípa ìran Fúlàní mo kéré tí a ti ń jọ ń gbé pẹ̀lú Fúlàní mi ò ń ṣọmọ àgbékọ́rùn roko mo kọjá ọmọ àgbékọ́rùn roko tá a ti ń gbé pẹ̀lú Fúlàní lórílẹ̀‐èdè Nàìjíríà Fúlàní sì wà káàkiri ẹ má gbàgbé o Fúlàní ń bẹ ní Kotonu o nílé olómìnira Benin Republic wọn ò ṣòṣì àti òfò ẹ̀mí wọn ò fẹ̀mí ṣòfò báyìí níbẹ̀ Fúlàní bẹ ń Gambia wọn ò fẹ̀mí àwọn orílẹ̀-èdè Gambia ṣòfò kò síbi tí Fúlàní ò sí ṣùgbọ́n lórílẹ̀-èdè wa Nàìjíríà is another story entirely. kí ló dé kí ló ń ṣẹlẹ̀ Fúlàní kan sọ̀rọ̀ bá tún fi fọ́nrán yẹn náà hàn yín bóyá kẹ́ ẹ wò ó Fúlàní ọlọ́pọlọ pípé kan sọ̀rọ̀ Ṣèédù ló kọ rẹ̀ Ṣèédù Gáló Fúlàní ilẹ̀ Gambia sọ̀rọ̀ ọlọ́pọlọ pípé ó ní nínú àlùkùránì tíran Fúlàní Nàìjíríà ti wá ń bí tí wọ́n fi ń kẹ́wọ́ yìí ó ní ẹ̀sìn ṣe tiẹ̀ kí n ṣe tèmi ó ní òun ni àlùkùránì sọ ṣé ẹ̀sìn tiẹ̀ kí n ṣe tèmi kò sí jà ń bẹ̀ ó ní ṣeun tó gbàgbọ́ kí n ṣeun tí mo gbàgbọ́ ó ní làlùkùránì sọ ó ní Fúlàní lòun ní Gambia àmọ́ àwọn ò kì í fẹ̀mí ṣòfò ń tàwọn ó ní ìpànìyàn táwọn Fúlàní tilẹ̀ Nàìjíríà ṣe ó ní kò sọpọlọ ń bẹ̀ rárá Ṣèédù Gáló sọ̀rọ̀ ọlọ́pọlọ pípé òun ló jẹ́ ká mọ̀ yìí pé ó lágbára ibi mo sọ fún yín mo ti sọ fún yín tẹ́lẹ̀ náà mo ní tí nọni bá ń nọni tí nàyàn nàyàn tẹ́ni tó nígbà wà ń bẹ̀ tí ò gbà ní ajẹ́ pé òun ló ní kí nọni ó máa nọni ẹ má jẹ́ ká gbàgbé wípé ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí agbébọn afẹ̀míṣòfò yìí kò sí lẹ́yìn ìjọba wa wọ́n ní àtìlẹ́yìn tó gbópọn látọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àtìlẹ́yìn tó gbópọn látọ̀dọ̀ ìṣèjọba Buhari kò sí tẹ́ fẹ́ fèmí ṣe o Ọlọ́run gbọ́ ẹni Ọlọ́run ò pa ò lè kú láéláé ẹ̀ lè rí mi gbé ṣe àwọn afẹ̀míṣòfò agbébọn yìí wọ́n ní àtìlẹ́yìn tó gbópọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àtìlẹ́yìn tó gbópọn ìjọba orílẹ̀-èdè wa ọ̀rọ̀ tó dáni lójú kì í kọsẹ̀ létí ẹni ẹgbọ́ ọ̀rọ̀ ọlọ́pọlọ pípé tí Fúlàní ilẹ̀ Gambia yìí sọ Ṣèédù Gáló sọ̀rọ̀ ọlọ́pọlọ pípé máa mú fídíò rẹ̀ wá ẹ wò ó. Hello. You are welcome. Please, can we know your name, please? Yeah, my name is Ṣèédù, surname Jallo. From where? From which country? I am a half Guinean, half Gambian. Yeah, but the way you look like you're a Fulani. Real Fulani. Okay. Real one. Can you tell us the difference between you say from Guinea, Gambia, yeah? Guinea, Gambia. Okay. Can you tell us the difference between the Guinea Fulanis and the Nigerian Fulanis? Yeah, I know a little bit about it. Good question and very interesting. Yeah, from the Quran,
They write there, lakum dinakum waliyadin. Yeah, follow your religion, I follow my religion. So why they are killing people with nonsense? So for me, a Fula, a real Fula should not kill. We don't kill. We don't abuse people, you know. But the Nigerian Fulanis, they are doing shit. It's fuckery, you know. What they are doing is bad. They should not kill nobody, you know. It's wrong, totally wrong, you know. And the mentality what they are having, they are taking we Africa back. So unification is power. You need to unite. Fula, Yoruba, Igbo, we are all the same. It's just like, you know, different colors of bottle. Yeah. You put here water, you put here water, you put here water. If you look the bottle, you see the color. You will not see the water. But all those bottles, it's the same water on it. So we are different tribes, different, you know, but all we are one. So those Fulanis, they are fake. They are not real Fulanis. As a real Fulani, you have sympathy to somebody. You care, you take care. Yeah. So what I'm saying, I'm not afraid for it. Anything what they want, they can do it. I'm here in Germany, Freiburg. I'm not afraid what I'm saying. For me, those Fulanis there, they are fake. They should not kill those people or making terrorists and stuff like that. Okay, from what you just explained now, I understand that the Guinea Fulanis are very different from the other African Fulanis. Mm-hmm. And you are condemning totally what is happening today in Nigeria. But you know that our president is a Fulani. Yeah. What qualities, I mean, how do you explain him? Yeah, but like what I can tell you, those who are doing those things, they cannot have that power without not the president. You see, the truth is hard, but mouth can deny the truth, but inside can never deny the truth. And what I can tell him, what he's doing is not good. I speak Fula to him. I'm a real Fula, father Fula, mother Fula, everybody Fula on my family. So ẹyẹ jẹ́ ká tanra wa jẹ, kò síjọba, kò sí Nàìjíríà mọ́, ó ti expire. Nigeria is an expired country, is an expired country. Yoruba nation now ni mò ń pariwo. Ẹ jẹ́ kí kálukú ó pín, kí kálukú jórúkọ bàbá ẹ̀. Ẹ jẹ́ ká la àwọn akọni wa ó ṣe, wọ́n ní mo láàlá kan lórí Nàìjíríà. Barrister ti láàlá kan tó bá wọn lẹ́rù gidi gan. Ó ní Haúsá lọ ní ọ̀tọ̀, Yorùbá lọ ní ọ̀tọ̀, àwọn Yíbò wọn lọ ní ọ̀tọ̀ gédéǹgbé. Ẹ jẹ́ ká láyò wá sí ìmúṣẹ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àwọn eléyìí of Nigeria, èmi ló kàn of Nigeria. Hand dey shake, leg dey shake, and baba still dey cry èmi ló kàn. Ó yóò kàn wọ́n ṣe bógun lé bàbá wọn ni. Ìlú ò fararọ. Wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gígùn. Gbogbo wa pátápátá a ò lè sùn ká hanrun lórílẹ̀-èdè bàbá wa. Wọ́n sì ń pariwo èmi ló kàn. Yóò rí bẹ́ẹ̀. Bó lẹ ṣe pé yóò rí. Ṣé ẹ rántí ìfẹ̀míṣòfò tó wáyé nígbà tí àwọn ọ̀dọ́ wa jáde tí wọ́n pariwo pé EndSARS now? Ṣé bẹ́ẹ̀ rántí? Ẹ jẹ́ mú fídíò kàntankàntan tí bàbá òun sọ lórí fóònù nígbà táwọn ọ̀dọ́ wa ń bá wọn sọ̀rọ̀. Bàbá èmi ló kàn yóò mà jáde, èmi ló kàn of Nigeria. Wọn ò jáde láti sọ̀rọ̀ lórí ìpànìyàn tó wáyé ní Lekki Toll Gate. Wọn ò jáde láti sọ ohunkóhun nípa ẹ̀rí. Wọn ò jáde láti sọ̀rọ̀ pé mo bá yín kẹ́dùn nígbà tó yẹ pé ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú. Ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú. Àwọn ògo wẹ́rẹ́ wa, àwọn ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fẹ̀mí wọn ṣòfò ní Lekki Toll Gate. Bàbá yóò jáde láti sọ ohunkóhun o. Kò sí ọ̀rọ̀ kankan tó jáde lẹ́nu wọn. Kò sí ọ̀rọ̀ ìbánikẹ́dùn. Wọn ò jáde rárá o láti sọ̀rọ̀ pé háù kí ló dé. Òun ni mo ṣe sọ fún yín pé tí nọninọni bá ń nọni tí nàyànnàyàn ń nàyàn,
tẹ́ni tó tó nígbà bá wà ńbẹ̀ tí ò gbà ní ajẹ́pòwò ló ní kí nani ó máa nà ni. Gbangba dẹkùn lètò eléyìí níbi ni gbangba ti ń dẹkùn tí kérédé ń bẹ̀ wò kò sí ohun tíjọba orílẹ̀-èdè Nàìjíríà lè fèmí ṣe. Ẹ mú ẹkì ẹ dì ẹ mú ẹkì ẹ fún lọ́rùn bí ìtò rẹ̀ kọ́ ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹ lérè mi gbé ṣe o. Nígbà tí dòyì apá ò kápá adòyì kó ṣe apá ò kó ṣe adòyì kákànga apá ò kákànga apá yín ò lè ká mi apá ẹni bí ò lè ká mi. Àwa ò bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin olóṣèlú jẹ gidi jẹrá ẹ̀yin ọ̀jẹ̀lú olóṣèlú ẹ̀yin aríjẹ níbi màdàrí lórílẹ̀-èdè Nàìjíríà. Yorùbá nation now, Yorùbá nation now, Yorùbá nation la fẹ́. Ẹ subscribe sí channel Yèyé Gbàgede Àṣà TV ẹ̀yin tẹ́ ẹ ti subscribe tẹ́ ẹ sì ń wò wá lójoojúmọ́. Àǹfààní tá a lè jẹ lára yín nìyẹn. Bá a ṣe mú àwọn ètò yìí wá owó là ń ná kò rọrùn láti ṣe nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò sí iná kò sómi kò sí nǹkan kan amáyédẹrùn. Bá a bá fẹ́ mẹ́tò wá ọ̀pọ̀lọpọ̀ ìnáwó la máa ṣe. Ẹ ṣí ẹ pin ẹ jẹ́ ó kálẹ̀ ẹ jẹ́ ó kókó ẹ jẹ́ kó délé kó dóko ẹ jẹ́ káwọn èèyàn ó wò ó. Ẹ bá wa ẹ ṣí ẹ fídíò yìí ẹ wo ẹ comment Yorùbá nation la fẹ́ o gbangba dẹkùn lètò. Hand dey shake leg dey shake still baba still dey cry èmi ló kàn. Ẹ dákun ẹ bá ń bi wọ́n pé kí ni wọ́n fẹ́ lọ ṣe ń bẹ̀ òjèrè. Àtijọ́ tí wọ́n ti ń pa àwọn èèyàn tí wọ́n fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ṣòfò bàbá ò jáde kó ṣèbánikẹ́dùn kankan rí. Ṣùgbọ́n gbà tẹ́lẹ̀ iṣẹ́ ń bọ̀ tí wọ́n ṣe tọ̀wọ̀ bàbá lọ sọ́wọ́ o talẹ̀ ń tàn ẹ̀ ń tanra yín jẹ ní wàláì ara yín lẹ̀ ń tàn nítorí pé kò sí ohun tá a ṣe tó gbé o oore ò gbé ìkà ò sì gbé gbogbo ẹ̀ ló lẹ́san. Gbogbo nǹkan tẹ́ ń gbé ilé ayé ṣe tẹ́ gbé orílẹ̀-èdè Nàìjíríà ṣe pátápátá lè máa gbẹ̀san ẹ̀. Ẹ máa jèrè ẹ̀ láyé ẹ̀ tún jẹ lọ́jọ́ ọ̀gbẹ́ǹdì àlùkìámọ̀ wà láyé tàlà ẹ̀. Mo fọlọ́run búra. Jẹgúdújẹrá ọ̀jẹ̀lú tí ń pera wọn lólóṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà ẹ máa jèrè ẹ máa jìyà ẹ jẹ̀wé yá. Òun ni mo fi ń sọ pé gbogbo ìran Yorùbá pátápátá ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe. Báwọn ìran Ìgbò bá láwọn ò pín mọ́ tí wọ́n lẹ́lẹ́ṣàn làwọn fẹ́ nítorí Peter Obi àwa ò fẹ́ lẹ́ṣàn o. Ilẹ̀ olómìnira Yorùbá ti Yorùbá nation làwa ń fẹ́. Àwa ò kì í ṣojo rárá ìran Yorùbá kì í ṣojo. Ẹ kó là kúrò lẹ́kọ ẹ̀kọ́ òkọlà ìwé ló kọ ìlà sẹ́kọ̀ọ́. Ìran Oníkòyí lọmọ gbọ̀nyìn tó di mẹ́ṣin lẹ́yìn ọrùn níjọ́sí tí ò jẹ́ kẹ́ṣin Oníkòyí ó lè jókòó. Oníkòyí la pọ̀ fún yọyọ dágbà ọfà sílẹ̀ ẹ̀ṣọ́ òkò yóò gbọ́ta lẹ́yìn rí iwájú ní baba ńlá kú bàbá mi fi ń gbọ́ta. Abájọ tẹ́rù kì í fi bà mí. Àṣé ìran tí kì í ṣojo ni mo ti wá. Àṣé ìran gidi ni mo ti wá. Àṣà kọni làwọn bàbá mi. Ẹ̀yin ọmọ ìyẹ́yìn ìran Biafra ojú gbà mí tì fún yín ẹ sáré pa ọ̀rọ̀ dà. Wọ́n wá ń ṣe ètò wọ́n ṣe kùrùkẹrẹ bí wọ́n ṣe fẹ́ ṣètò ìdìbò lọ́dún tó ń bọ̀. Ìbò wo gbẹrẹgẹdẹ kórílẹ̀-èdè yóò fàyà kí kálukú jórúkọ bàbá ẹ̀ ká mọ ibi tá à ń lọ. Ogun ìpànìyàn yìí tó gẹ́ẹ́ ìfẹ̀míṣòfò yìí tó gẹ́ẹ́ ni mò ń sọ sẹ́ẹ̀. Ìpànìyàn yìí tó gẹ́ẹ́ ìfẹ̀míṣòfò yìí tó gẹ́ẹ́. Bàbá ẹlẹ́tàn àwọn òṣèlú wọn ẹgbẹ́ òṣèlú wọn ló tún bọ́ta ló tún láwọn ló kàn. Kọlù búbù ǹjẹ́ ẹ mọ̀ pé láyé ìṣèjọba Jonathan lórílẹ̀‐èdè Nàìjíríà ìṣèjọba àná ti Jonathan ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá Buhari wọ́n bu ẹnu àtẹ́ wọ́n bu lu ìṣèjọba Jonathan lórí ọ̀rọ̀ bí ASUU ṣe ń strike lórí ọ̀rọ̀ bí àwọn ọmọléèwé wa ṣe wà nílé. Bàbá yìí sọ ọ̀pọ̀rọ̀ máa tún mú fídíò ẹ̀ wá èmi kì í sọ̀rọ̀ kí n má lẹ́rìí o. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni.
èmi ò kí ń sọ̀rọ̀ kí n má mẹ́rin wá fat máa ń wá fún yín. Bàbá bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Jonathan lórí bí àwọn tertiary institution wa bí wọ́n ṣe ń strike tí wọ́n ń wà nílé táwọn ọmọ wa wà nílé. Ǹjẹ́ ẹ rí i pé Kọ́lú ti kùnà báyìí? And teachers on the tertiary institutions, polytechnics, were on strike. These strikes were at least for a whole academic year. I think a serious government, if they have 7 billion naira to throw about, will go and negotiate with ASU and then the teachers organization or teachers unions of the tertiary institutions from polytechnics downwards, so that our children should remain in school. Even complement equipment, and other social facilities, for educational institutions. I was so much personally against that thing because the National Assembly is there. I believe the executive ought to have sent a memo to the National Assembly if they want a constitutional amendment. This is in line with the Constitution of 1999 as amended. Why go and take 7 billion that we could not afford when our children are on the streets? I think this government has capacity for wrong priorities. Ẹ̀yin náà ti wò ṣé ẹ rí wípé èmi ò mọ̀mú lòun rí èmi ò sì mú ṣàwá fún yín rí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ mọ̀ tẹ́ ń tẹ̀lé mi gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà tẹ́ ń tẹ̀lé Yèyé Gbàgede Àṣà ẹ mọ̀ wá lánàá kó tó dòní wípé àwa ò múrọ́ wá fún yín rí kí la fẹ́ fi rọ́ ṣe. Ẹlẹ́tàn làwọn ọ̀jẹ̀lú tí wọ́n ń pera wọn lólóṣèlú ẹjá padà lẹ́yìn wọn. Wọn ò ní rere fún gbogbo wa pátápátá, wọn ò ro rere ro àwa aráàlú, wọn ò ro rere ro ìran Yorùbá, wọn ò ro rere kàn wá ní orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò nífẹ̀ẹ́ ìlú lọ́kàn, ọ̀jẹ̀lú ni wọ́n, ìmọ̀tara ẹni nìkan ni wọ́n ń ṣe. Bá a ṣe máa pín ló yẹ kó jẹ wá lógún, kò yẹ kó sí election lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún tó ń bọ̀. Yorùbá nation làwa ń fẹ́ o, àwa ò fẹ́ ètò ìdìbò kankan òye kò gbọ́dọ̀ wáyé. Tó bá wáyé ó wáyé sápò ara yín ni. Rándanràndan játijàti tẹ́ ẹ ṣe ó tó gẹ́ẹ̀. Ẹ fún wa lórílẹ̀-èdè olómìnira Yorùbá. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé mo kí yín ẹ kú akin ọmọ ṣe. Olóyè Sundayigboho ẹ kú iṣẹ́ takuntakun. Bàbá wa Banjiakintoye ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo ẹ̀yin tí ẹ kọ́wọ́ tí ìran Yorùbá lẹ́yìn bí ìgbẹ́kẹ́ ti ń kọ́wọ́ ti létí gbà láàmú kọ́wọ́ tògiri. Ipá ò ní pín ẹ̀ ní dààmú ẹ̀ ní mórí búṣọ ẹnu ẹ̀ ní ṣàwórí lẹ́yìn gbèsè. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà yín lórí ìkànnì yìí ẹ pè mí lẹ́yìn ètò 0028481850 tàbí kẹ́ WhatsApp mi. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa pátápátá tẹ fẹ́ gbé ìpolówó ọjà yín wá tẹ fẹ́ ràn wá lọ́wọ́ fún ìdí kan tàbí òmíì láti lè máa tẹ̀síwájú lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. WhatsApp 08039722703 08039722703 08039722703 08039722703 ní kẹ́ ẹ fi kàn sí mi lẹ́yìn ètò WhatsApp nọ́mbà nìyẹn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ pè 00 ẹ lè pe nọ́mbà WhatsApp yẹn náà. Ẹ lè WhatsApp ẹ lè pè nọ́mbà kejì ní 0028481850. Ẹ jẹ́ ká jọ ṣe òdodo ní gbórílẹ̀-èdè lékè, kò sí òdodo lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀tàn gbúú làwọn olóṣèlú wa fi ń bá wa ṣe. Yorùbá nation làwa fẹ́ o, Yorùbá nation now. Wàhálà tó gẹ́, ogun ìpànìyàn tó gẹ́ lórílẹ̀-èdè wa. Ẹ jẹ́ àrèlé ọmọ Yorùbá àtàtà. Ilẹ̀ olómìnira Yorùbá yá ìpànìyàn tó gẹ́. Àwọn ará bí tó kó wọn wọlé.
tí wọ́n kó àwọn agbésùmọ̀mí agbémọ wọlé agbára wọn ò ká wọn mọ́ o. ìpani nípakúpa lọ́tún lósìn ìpani nípakúpa lọ́tún lósìn ìfẹ̀míṣòfò lójoojúmọ́ ó tó gẹ́ o. ilé yá gbogbo ọmọ Yorùbá àtàtà. ẹ jẹ́ ká dúró gírí ká gba ilẹ̀ olómìnira Yorùbá. kí ni jẹ́ election? Kò gbọ́dọ̀ ṣètò ìdìbò. Election báwo? Kò gbọ́dọ̀, ètò ìdìbò kankan ò gbọ́dọ̀ wáyé. Ẹ má jẹ́ àparọ́ fúnra wa. Ẹyẹ jẹ́ àfẹ́kọ̀ọ́ tanná táwọn olóṣèlú bá ti ń fẹ́kọ̀ọ́ tanná fún wa. Tó yẹ káwa náà tó máa fẹ́kọ̀ọ́ tanná fúnra wa ni. Ìran Yorùbá kì í ṣojo o. Àfi tí Yorùbá ò bá tí ì ṣetán láti jà fitafita. Àfi tá a bá tí ì ṣetán láti gba ilẹ̀ wa. Àfi tá a bá tí ì ṣetán. Ṣùgbọ́n a ti ṣetán. Ilé yá, ilé tó lọ. Yorùbá nation now. Ẹ sọ fún àwọn èmi lókàn of Nigeria kí wọ́n wábi jòkó sí. Wọ́n jẹ àjẹbì lówó Èkó tí wọ́n ti jẹ. Pẹ̀lú bí wọ́n ṣe ń mì lórí yìí. Wọ́n tún fẹ́ lọ sí Àbújá lọ jẹ owó orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbà wo ni wọ́n ti ẹ̀ jẹ owó orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀? Ṣé bí gbogbo àwọn ọmọ tí wọ́n láwọn ń pọ̀n pátápátá ni wọ́n mú ṣàkọọ́lẹ̀ wá, wọ́n sọra wọn dọba. Lórí ogún tó yẹ kó kárú tẹrú tọmọ, tó yẹ kó kárí tẹrú tọmọ. Wọ́n sọra wọn dọba. Wọ́n ń jẹ wọ́n ń bì tọmọtọmọ tìyàwó. Àbẹ́ ìrójú ayé. Gbogbo ìran Yorùbá pátápátá Yorùbá nation la fẹ́ o. No election come 2023. Nítorí pé tí nọni bá ń nọni, tí nàyàn bá ń nàyàn, tẹ́ni tó tó nígbà bá wà ń bẹ̀ tí ò bá gbà ni, á jẹ́ pé òun ló ní kí nọni ó máa nọni. Àwa ò jìyà mọ́, afẹ́relẹ̀ olómìnira ti Yorùbá. Ìpani nípakúpa ìfẹ̀míṣòfò yìí tó gẹ́, àwa ò fẹ́ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Yorùbá nation la fẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń wo ètò yìí Gbangbadẹkùn lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV, ẹ máa bá mi pín, ẹ máa share, ẹ sì máa subscribe. Ẹ subscribe sí channel Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube yìí o. Ẹ bá wa pín káàkiri, ẹ jẹ́ ó kálẹ̀, ẹ jẹ́ kó kákó, ẹ jẹ́ ó dọ́dọ̀ àwọn ọ̀tọ̀kùlú, ẹ jẹ́ ó dọ́dọ̀ àwọn jẹgúdújẹrá olóṣèlú, kò sí ohun tí wọ́n fẹ́ fèmí ṣe, wọn ò lè ré mi gbé ṣe. Ẹ wò, ẹ jẹ́ máa fèyí ṣe lọ lórí ètò yìí lónìí. Lágbára lọ́wọ́ Elédùmarè àkọ̀tún láti máa mú wa fún yín lọ́jọ́ míì ọjọ́ ire. Èmi ti ní tiyín ní tòótọ́ Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí lórúkọ mi. Àríkẹ́ ọmọ fi jà sínú pètè ẹ̀rín àfẹ́bí sínú kò ń jà hùn. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nì. Àríkẹ́ ọmọ ajó mà níwòrán mo tún ti ń lọ, wọ́n tún padà wá lọ́jọ́ mi ọjọ́ ire. Ìbàràpá ni mí ọmọ àfi Ìbàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó. Agbẹdúdú orí òkèlè àkọ gàgàrà kíkọ lérò àgbè ní dájà àtiwá. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ kú àdúró tì wá ní gbogbo ìgbà. Ipá ò ní pin ní. Ẹ ní mórí búṣọ ẹnu ẹ̀ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè. Ó dàbọ̀. Yókù tún dọjọ́ mi ọjọ́ ire. Ká tún máa pàdé lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ẹ ṣeun púpọ̀. Mo dúpẹ́ o. Ó dàbọ̀.